bàbá ọgọ́rin ọdún bá ọmọ ọdún mẹ́jọ láṣepọ̀. èpè rigidi làwọn èèyàn ń ṣẹ́ fún bàbá arúgbó ẹni ọgọ́rin ọdún ó lé mẹ́rin tí wọ́n porúkọ ẹ̀ ní Stephen Jack yìí o. bí wọ́n ṣe ní kíjọba mú un dáadáa kí wọ́n fi mú ẹ̀ dánrin gidi bẹ́ẹ̀ làwọn míì ló yẹ kí wọ́n lọ yẹ ọpọlọ ẹ̀ wò látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn án pé afurasí náà fipá bá ẹgbẹ́ ọmọ ẹ̀ ọmọ ọdún mẹ́jọ péré láṣepọ̀. agbègbè Ìjẹ̀bú níṣẹ̀lẹ̀ náà ti wáyé. bàbá ọmọdébìnrin náà tó ń gbé ládùúgbò okùn ọwá nílùú Ìjẹ̀bú Òde ló lọ́ọ́ fẹjọ́ sùn ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá Ọbalẹ́ndé. ó ní kí wọ́n wáá wo ìmọ̀ tójú òun kàn o. ó ṣàlàyé pé níṣe lòun kàn ṣàdédé rí i pé ẹ̀jẹ̀ ń jáde lójú ara ọmọ òun tí wọ́n forúkọ bù láṣìírí. lòun bá bi í léèrè ohun tó ṣẹlẹ̀ sí i. ọmọ náà sì jẹ́wọ́ fóun pé bàbá àgbàyà yìí ló pe òun wọ yàrá ẹ̀ nígbà tóun ò sí nílé tó sì fipá bá òun sùn. ìbálòpọ̀ ọ̀ràn náà ni wọ́n ló já ìbálẹ̀ ọmọbìnrin ọ̀hún tó sì dọ́gbẹ́ sí i lábẹ́ tí ẹ̀jẹ̀ fi ń jáde lójú ara ẹ̀. lọ́gọ́ tí DP Ọbalẹ́ndé SP Murphy Salami gbọ́rọ̀ yìí ló ti pàṣẹ fáwọn ọmọọṣẹ́ ẹ̀ láti lọ́ọ́ fọwọ́ ṣìkún òfin mú bàbá náà wọ́n sì wọ́ ọ dé tẹ̀sán. wọ́n ní ìwádìí ráńpẹ́ tí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ pé bàbá yìí ló ṣiṣẹ́ burúkú náà àti pé kò ṣẹ̀ṣẹ̀ máa ṣerú ẹ̀. wọ́n ló ti mọ́ ọ lára láti máa ṣèṣekúṣe pẹ̀lú àwọn ọmọ kéékèèké. wọ́n gbé ọmọdébìnrin náà lọ ilé ìwòsàn General Ìjẹ̀bú Òde fún àyẹ̀wò àti ìtọ́jú. dókítà sì fìdí ẹ̀ múlẹ̀ pé ẹ̀jẹ̀ tó ń jáde lábẹ́ ọmọ náà kò ṣẹ̀yìn ìbálòpọ̀ òdì tí bàbá yìí ṣe fún un. ṣá kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Lánrè Bánkọ́lé ti ní kí wọ́n taari afurasí ọ̀daràn yìí sọ́dọ̀ àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ lẹ́ka tí wọ́n ti ń bójútó àwọn ìṣẹ̀lẹ̀ bí èyí. ó ní kí wọ́n túbọ̀ ṣèwádìí tó lọ́ọ̀rìn kí wọ́n lè tètè fojú ẹ̀ balẹ̀ ẹjọ́. ibẹ̀ ló ti máa gba sẹ̀ríà tó tọ́ sí i. Faith Adébọ́lá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.